lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọjọ́ keje oṣù kẹrin ọdún tá a wà yìí ìyún April 7th 2025 òun ni gọ́ngọ́ yóò máa sọ lágbègbè ọmọlé ní ìpínlẹ̀ Èkó ní ìgbà tí wọn yóò parí ìjà àbíkákó sọ pé àwọn gbajúgbajà olórin fújì ni wọn yóò pàdé fún ìgbà àkọ́kọ́ láti oṣù díẹ̀ sẹ́yìn. ìyún gbajúgbajà olórin fújì ni Alhaji Wasiu Alabi Ọ̀dẹ́tọ́lá, ẹni tí gbogbo ayé mọ̀ sí Pasuma, Alhaji Táyé Àkàndé Adébísí, ẹni tí gbogbo ayé mọ̀ sí Táyé Currency, àti Alhaji Saheed Akorede Òkunọlá, ẹni tí gbogbo ayé mọ̀ sí Saheed Òṣùpá, tó sì jẹ́ pé ó ṣeéṣe kí Saheed Òṣùpá kí wọ́n mú Táyé Currency lọ bẹ̀ẹ́ láti yanjú awuyewuye tó ń lọ lábẹ́lẹ̀ wípé Táyé Currency ó rí Saheed Òṣùpá fín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bó tilẹ̀ jẹ́ pé ìjà ló kọ́kọ́ bẹ̀rẹ̀ láàrin Pasuma àti Táyé Currency, nígbà tí Táyé Currency tí ó bẹ̀rẹ̀ sí ní máa sọ àwọn ọ̀rọ̀ tí àwọn olólùfẹ́ Pasuma rí bí àbùkù sí Pasuma, ṣùgbọ́n tí gbogbo ẹ̀ tó ti di ohun gbàgbé nígbà tí Táyé Currency tó lọ bẹ̀ Pasuma ní ìlú Mẹ́kà lórílẹ̀‐èdè Saudi Arabia tó ti jọ lọ ṣe hajj kékeré tó ń pè ní umrah, tó dọ̀bálẹ̀ tó sì lóun ti gba Pasuma gẹ́gẹ́ bí bàbá àti ọ̀gá òun lọ́jọ́kọ́jọ́. ṣá o, bó tilẹ̀ jẹ́ pé Pasuma àti Táyé Currency ti parí ìjà, ṣùgbọ́n tí Òṣùpá àti Táyé Currency táwọn náà tó ti fẹ́ bẹ̀rẹ̀ tiwọn. fọ́nrán ìfọ̀rọ̀wérọ̀ kan tí Táyé Currency ti ṣe láti ọdún tó kọjá ìtọ́sẹ̀ṣẹ̀ wá ń gbé jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, níbi tí wọ́n ti bi Táyé Currency pé báwo ni Pasuma ṣe jẹ́ sí i, tó fèsì wípé ọ̀gá òun ni Pasuma, nígbà tó sì béèrè pé báwo ni Saheed Òṣùpá ṣe jẹ́ sí i, tó ní akẹgbẹ́ òun yan kọ̀líìgì lásán. ló máa di ariwo tí inú bí àwọn olólùfẹ́ Saheed Òṣùpá tó sì ń sọ̀rọ̀ burúkú sí Táyé Currency wípé báwo ni ó ṣe sọ pé akẹgbẹ́ nínú òun àti Saheed Òṣùpá. wọn ló yẹ kó fi akẹgbẹ́ àgbà tí olóyìnbó ń pè ní senior colleague sí, nítorí pé Òṣùpá kì í ṣẹgbẹ́ lọ́jọ́ orí nídìí iṣẹ́ orin àti nínú ohun gbogbo. ṣá o, bó tilẹ̀ jẹ́ pé Òṣùpá ti ń fi ọ̀rọ̀ náà ṣàwàdà tó sì jẹ́ kó di mọ̀ pé ọmọ kékeré òun ni Táyé Currency àti pé òun ò ní lè máa dá lóhùn, ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé fún ìgbà àkọ́kọ́ tí ọ̀rọ̀ ẹ ti ṣẹlẹ̀ ó ṣeéṣe ká pàdé o ní ọjọ́ Monday ọjọ́ keje oṣù kẹrin. ilé Pasuma náà sì ti fẹ́ pàdé, tá a sì gbọ́ pé gbogbo wàhálà náà ó ṣeéṣe kó yanjú. ǹjẹ́ ṣé Pasuma ló ránṣẹ́ pé wọ́n ní àbí kí ló fẹ́ ṣẹlẹ̀ níbi ayẹyẹ ìrántí ọdún kejì ikú ìyá Pasuma olóògbé Àdìjá Kúbúrà tí yóò wáyé ní ilé Pasuma tó wà ní Bàbíntì Àṣàyè ní Ọmọlé ní ìpínlẹ̀ Èkó. òun la gbọ́ pé àwọn olórin yóò ti pàdé. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àfi bí nǹkan mìíràn bá ṣẹlẹ̀, Saheed Òṣùpá ti pinnu láti wá yẹ́ Pasuma sí lọ́jọ́ náà. bẹ́ẹ̀ la gbọ́ pé Táyé Currency òun náà ó ti pinnu pé òun náà yóò jọ Pasuma lójú, òun náà yóò yọjú síbi àdúrà ọdún kejì ikú ìyá ẹ̀ náà, tá a sì gbọ́ pé ó ṣeéṣe kí gbogbo ọ̀rọ̀ náà kó yanjú níbẹ̀ pátápátá.